wọ́n fẹ́ fi capture ilẹ̀ Yorùbá, wọ́n fẹ́ pa ènìyàn, wọ́n fẹ́ lọ ilẹ̀ Ìgbò, wọ́n fẹ́ destroy àwọn ènìyàn, wọ́n fẹ́ pa many ènìyàn so that tí wọn ò bá ti wá pọ̀ mọ́ wọ́n á bẹ̀ sí máa jẹ gàba lé wa lórí, wọ́n á bẹ̀ sí máa jẹ governors, àwọn ló máa jẹ senate, àwọn ló máa jẹ gbogbo àwọn oyè pátápátá tí ń bẹ nínú ìjọba wèrè wọn. ẹ̀yin ọmọ Yorùbá, ẹ̀yin akíkanjú Yorùbá, níbo lẹ wà? oògùn tí wọ́n fi ní kóòtù ló fi ń ṣe, òfin bára yín jà, ẹgbẹ́ ẹyẹrè, ẹgbẹ́ àkèrè, ẹgbẹ́ kíníkan rèé, ẹ jẹ́ lọ fọwọ́sowọ́pọ̀ kẹ́ ẹ jàjà agbára, because gbogbo yín lẹ fẹ́ kó àkúrun, ẹ fẹ́ bímọ, ẹ fẹ́ ní picture ara yín kẹ́ tó lọ. tẹ́ ẹ bá wá bímọ, kí ni ìbò lẹ fẹ́, ìbò inú ẹrú lẹ fẹ́ bí ọmọ sí ni inú ẹrú Fúlàní. ẹ jẹ́ ká dira wa lóṣùṣù ọwọ̀. ẹ̀yin pásítọ̀, mo pè yín, máa polongo Yorùbá nation ní gbogbo ṣọ́ọ̀ṣì rẹ, máa jẹ́ kí àwọn ọmọ ìjọ rẹ mọ̀ wípé ogun ń bọ̀, jẹ́ kí wọ́n lọ máa gbáradì, yé tàn wọ́n mọ́. ẹ̀yin àfáà, ẹ̀yin lèmọ̀, ẹ̀yin imam, ẹ máa pariwo, ẹ máa sọ fún àwọn ọmọ ìjọ yín pé ogun ti dé, kí wọ́n lọ máa gbáradì. ìyálájẹ, ìyálọ́jà, bàbá lọ́jà, ẹ bẹ̀rẹ̀ sí máa pariwo, ẹ máa pariwo. ìwọ tó yẹ pé Bíbélì ló gbójúlé, tó mọ̀ pé agbára rẹ ni, tọ́jú rẹ̀ pamọ́, kì í tiẹ̀ ṣe pamọ́, jẹ́ kó máa wà lára rẹ. ìwọ tó mọ̀ pé Kùránì òun ló believe, tó máa fi kọjú ìbọn sí ẹ tí ìbọn òfin ní wọlé, gbé sára rẹ. ìwọ tó mọ̀ pé ti àbáláyé ló ní lọ́wọ́, tètè jẹ́ kó máa wà lára rẹ nísinsìnyí. àrólé bàbá tẹ́ntẹ́, mò ń pariwo, ẹ dìde. àsìkò ẹlẹ́yàmẹ̀yà mùsùlùmí rèé, kìrìsìtẹ́nì rèé, ìkọ̀ọ̀kan ní gbogbo wa. ọlọ́run kan náà là ń ké pè, àti tàwọn àbáláyé ọlọ́run kan náà là ń ké pè, Elédùmarè ni. ẹ jẹ́ ká gbáradì, ogun ti dé. ìwọ tó bá mọ̀ pé oníyà ńlẹ́ tó ò sí ní Nàìjíríà, sẹ́ǹdì owó sílé kí ìyá rẹ̀ róúnjẹ sílé, sẹ́ǹdì owó sílé kí pẹ́rẹ́ǹtì ẹ̀ róúnjẹ sílé. àsìkò kan ń bọ̀. ẹ jẹ́ ká gbáradì. bàbá wa Sunday Igboho, ẹ jọ̀wọ́ ẹ fọwọ́wọ́nú. Ìbà Gani Adams, ẹ jọ̀wọ́ ẹ fọwọ́wọ́nú. àsìkò tá a nídìí yín rèé. wọ́n ti kó nǹkan ìjà olóró wọlé. wọ́n ti kó nǹkan ìjà olóró wọlé. wọ́n fẹ́ make sure pé wọ́n capture wa. wọ́n fẹ́ ṣe gbogbo ilẹ̀ Nàìjíríà, ilẹ̀ Yorùbá bíi ti Nìjẹ̀. àwọn Boko Haram fẹ́ gbàjọba. ẹ gbáradì. ẹ jẹ́ ká ṣera wa lóṣùṣù ọwọ̀. ẹ jẹ́ àṣẹra wa lóṣùṣù ọwọ̀. ẹ jọ̀ọ́ torí Ọlọ́run. bàbá yìí, ẹ jẹ́ ká gbọ́ nǹkan tí bàbá yìí sọ lẹ́ẹ̀kan sí kí tó tún play lè fún yín. Oòduà gbè wá o, ọ̀dàlẹ̀ ni ò ní gbé o. àwọn sójà tí wọ́n fẹ́ wọlé, wọ́n jẹ́ kó yé wa pé wọ́n ò ṣe sójà gidi o. sójà ọmọ ilẹ̀ Yorùbá, Fúlàní ní gbogbo wọn. tó jẹ́ pé mi ni mo búra fún sí Ògbóni, òun ló pè mí báyìí. fún àǹfààní èyí tẹ̀sẹ̀ wọlé ni mo ṣe ń play èyí o. kẹ́ ẹ gbọ́, gbogbo ọmọ ilẹ̀ káàrọ̀ yìí. kẹ́ ẹ gbọ́, ẹ bá mi máa ṣíà. àti bàbá wa Ààrẹ Ọ̀nà Kakanfò, àti amen, my sister Abbas, ẹ ṣeun. àti gbogbo àwa ọmọ Yorùbá tó kù pátápátá, wọ́n pa ọkọ̀ ìwà ń rọ̀ yín ká lọ ṣe alẹ́ ìṣòwò. lọ́wọ́lọ́wọ́ wọ́n sẹ̀ǹdẹ̀ sójà bíi 2000 sílẹ̀ Ìgbò. 1500 nínú wọn ó jẹ́ Fúlàní tí wọ́n wọṣọ fún tí kì í ṣe sójà láti pa ilẹ̀ Ìgbò run. bẹ́ẹ̀ dẹ̀ ni ó wá sọ fún mi pé the same thing tán ṣe yẹn o wọ́n á ṣe fún South West wípé àwa ni ìṣòro wọn. mo á fọ ọkọ̀ ìwà ń sọ fún yín
ẹ jọ̀ọ́ mo rọ̀ yín mo bẹ̀ yín tó bá ní ifá kó lọ da ọ̀rọ̀ tí mo sọ ẹ̀ tó bá jẹ́rọ́ ẹni tó bá ní pásítọ̀ tó jẹ́ pásítọ̀ ẹni kó lọ wò kó wọnú ẹ̀mí kó lọ wò wá ẹni tó bá jẹ́ aláàfáà ẹni kó lọ wọnyanrìn kó lọ wò ó ọ̀rọ̀ tí mo sọ ẹ̀ tó bá jẹ́ irọ́ bẹ́ẹ̀ náà ṣe ń kó bọ̀ nílẹ̀ Yorùbá o tẹ́ ẹ rò pé sójà ni wọ́n tó dẹ̀ yẹ pé Fúlàní ni gbogbo wọn esma èrò ọkàn wọn ni pé bẹ́ẹ̀ bá yẹn sọ fún mi o bí captain ṣe sọ fún mi o ó ní wọ́n ní kàn pa àwọn ènìyàn wọ̀nyí run so that Fúlàní á take over everywhere Fúlàní á take over everywhere mo wá fi àkókò yìí sọ fún yín tó bá ní àwọn ìgbésẹ̀ tó yẹ ká lè gbé ní kíákíá lórí gbogbo àwọn bíríìjì tó wọ̀dọ̀ wá torí wọ́n sọ fún mi wọ́n ní àwọn jẹ́ẹ̀tì wọn tó máa ń fò yẹn tábà lóògùn tá a lè fi mu tí ò ní lè ṣe nǹkan kan láwà lórí òkè tá a rá mókè wọ́n ní ká lọ máa ṣe wọ́n ní láì jẹ́ bẹ́ẹ̀ wọ́n ní àgbúrò nǹkan tó máa lágbára ju ẹ̀mí wa lọ mo wá fà ọkọ̀ yìí wá ń bẹ̀ yín mo wá ń rọ̀ yín ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká pa ọ̀tẹ̀ tí ẹ jẹ́ ká ṣe alẹ́ ìṣù ọwọ́ ilé òkè ń sọ̀rọ̀ wọ́n ní wọ́n pé àbí mo wọ fírèmù ọ̀rọ̀ o àbí pé nǹkan kan o ọ̀rọ̀ tánṣẹ́ pè mí báyìí bọ́n yẹ pè mí ni mò ń pè ni mò ń sọ̀rọ̀ sílé yìí o mo rọ̀ yín ẹ jẹ́ ká lọ lẹ́sẹ̀kẹsẹ̀ ká lọ ṣe alẹ́ ìṣù ọwọ́ ká mọ̀ bá a ṣe máa ṣe ara wa ká jẹ́ kó Oòduà nation dúró ní kíákíá tá bá máa kó ogun yìí wọ bí tá bẹ̀rẹ̀ sí gbé jẹ́ẹ̀tì du bọ́ǹbù sí wa tá bẹ̀rẹ̀ sí pa àwọn ènìyàn wa ọwọ́ wa ò ní ká nǹkan tá a rò yìí o kì í sọ̀rọ̀ ilẹ̀ ẹlẹ́ nìkan kọ́ná dúró de o mo rọ̀ yín mo bẹ̀ yín o bí mo ṣe ń gbọ́ ọ̀rọ̀ yìí ara ń ta mí ọkàn mi ò balẹ̀ èmi tí mò ń sọ̀rọ̀ ní olórí olúwo ògbóni àbọ̀ríjì Èkìtì state high chief Dr. Jacob Orishamika ẹ̀yin lójú Olódùmarè irúgbìn Ọlọ́run tí ò ṣe é fàtó. nǹkan kì í ṣẹ̀ṣẹ̀ rà kó. ẹ káàárọ̀ Oòduà gbé wa o kò ní gbé ọ̀dàlẹ̀ orúkọ tèmi ni Comrade Lawal láti ìlú Ìwó. àwọn kan ń jáde wọ́n ní nǹkan tí bàbá yẹn sọ wọ́n ní rúmọ̀sì ní jàre wọ́n ní bàbá yẹn kàn sọ tí ẹni wọ́n ló kàn ń ṣe ni because àwọn kan rí àwọn olóṣèlú wọn sì ń gbé flag kiri wọ́n sì ń ṣe wọ́n sì ń campaign wọ́n sì ń ṣe oríṣiríṣi ẹni bá létí kó gbọ́ ẹni bá létí kó gbọ́ kókókó là ń rọ́ fún adití ẹ lọ gbáradì ogun bọ̀ ogun òun ò wá ní kó wa o kò ní kó èmi àti yín lágbára ògo Òdùmarè lágbára àwọn alálẹ̀ ilẹ̀ Yorùbá ogun ò ní kó wa ilẹ̀ ìlérí tí a fẹ́ lọ Oòduà nation ilẹ̀ Odùduwà tí a fẹ́ gbà yìí àtèmi àti ẹ̀yin olólùfẹ́ mi àti gbogbo wa pátá tí a jẹ́ ọmọ Yorùbá kódà àti àwọn ọ̀tá wa gan tí wọ́n jọ́mọ Yorùbá gbogbo wa la máa fojú rí lágbára ògo Ọlọ́run òun la ṣe ń pariwo báyìí pé kí ẹni tó bá létí kó gbọ́ ẹ jẹ́ ká gbáradì ẹ jẹ́ ká gbáradì àwọn Fúlàní ti ń wọlé torí pé togun lo ọ̀rọ̀ àwọn Fúlàní ò kọ́lé wọn ní mission pé wọ́n fẹ́ ra mọ́tò wọn ní mission pé wọ́n fẹ́ ṣe nǹkan kan tó láwọn terrorist wọ̀nyí ni o tó ń kó wá láti ṣáàdà láti àwọn Niger láti àwọn gáìsì wọn ní mission èmi àti ìlà ní mission tá à ń wò pé a fẹ́ kọ́lé a fẹ́ bímọ a fẹ́ ṣe oríṣiríṣi nílé ayé àwọn gáìsì yóò fún wọn báyàn mọ́ o wọn dẹ̀ bẹ̀rù ẹ̀mí wọn wọ́n fẹ́ kú lẹ́sẹ̀kẹsẹ̀ wọ́n fẹ́ destroy wọ́n wá láti parun ni so ìdí nìyẹn àwa tí a ní mission tí a mọ̀ nǹkan tí wọ́n pè ní tá a pera wa ní ènìyàn tí a dẹ̀ fẹ́ gbé ìgbé ayé ènìyàn òun la ṣe gbọ́dọ̀ múra wa tí wọ́n bá pé wá kọ́ máa pé lọ àbí kí gbogbo wọn má tiẹ̀ lọ mọ́ kí gbogbo wọn kọ́kọ́ dòkú lágbára ògo Ọlọ́run èmi àti yín sẹ̀ à ní fojú sunkún ara wa.
ṣe rí bàbá tó sọ̀rọ̀ tán yìí tó sọ pé olórí ògbóni látèkìtì tí wọ́n gbà wá nímọ̀ràn lórí èrò ìpinnu àwọn Nigerian soldier tòótọ́ ni o mo fi gbogbo ohun tí mo ní mo fi ṣẹlẹ́rìí ọ̀rọ̀ pé tòótọ́ ni bàbá yìí ò parọ́ àbúrò tèmi senior officer ní Navy Nigeria Army Navy ìkan Navy ìkan Nigeria Air Force Army àwọn méjèèjì ìkankan náà ni wọ́n jọ sọ fún mi pé that is their plan and non-Igbo army or non-Yoruba army will know about this. Wọ́n fẹ́ bypass kìíní yẹn ni láti fi rọ àwọn Fúlàní wá wọṣọ sójà fún wọn láti máa pa àwọn èèyàn. Wọ́n wá sọ pé wọ́n fẹ́ ṣe peacemaking. Mr. Ọláolúwa Michael mo kí yín ẹ káàbọ̀ ẹ ṣeun o ẹ máa bá mi ṣíà o ẹ máa bá mi ṣíà o Oòduà gbè wá o. wọ́n lè ṣe wọ́n lọ́wọ́ báyìí. ọ̀sùn bàbá yẹn sọ fún ọ̀parọ́ o ìkan náà àbúrò mi Navy ìkan Nigeria Air Force Army ni wọ́n ti sọ ọ̀rọ̀ yẹn fún mi níbi ọ̀sẹ̀ kan sẹ́yìn tí mo kàn fojú wèé pé. Thank you sir ẹ ṣeun ẹ ṣé bàbá ẹ ṣé o Ọláolúwa Michael ẹ ṣeun o ẹ ṣé bàbá mi o Oòduà gbè wá sá o. sọ̀rọ̀ àti bàbá wa Sunday Igboho sọ̀rọ̀ bó jẹ́ ìjọ ọba ni wọ́n máa bá sọ pé kó parí ìjà àwọn méjèèjì ká tètè wá ojútùú sí àgbọ́dọ̀ divide àgbọ́dọ̀ pínyà ẹlẹ́yàmẹ̀yà tó gbọ́dọ̀ má ṣe láàrin wa ẹ ṣé o Oòduà o. ẹ ṣeun ẹ̀yin èèyàn mi ẹ ṣé ẹ̀yin èèyàn mi gbogbo ẹ̀yin olólùfẹ́ mi tẹ́ wà lórí ètò mo kí yín inú mi dùn ẹ ṣeun Oòduà gbé gbogbo wa lágbára ògo Ọlọ́run ọ̀dàlẹ̀ nìkan ni ò ní gbé o torí ọ̀dàlẹ̀ balẹ̀ kú ẹni bá dalẹ̀ á balẹ̀ lọ. Oòduà nation tí à ń wò iṣẹ́ tí à ń súnmọ́ tó ń súnmọ́ wa yìí mo ní àti èmi àti ẹ̀yin àtẹbí yín àtàrà yín lájọ máa débẹ̀. àwa ò ṣẹrú Fúlàní mọ́ àwa ò ṣẹrú Fúlàní mọ́sẹ́ a ò lè gbà kí àjòjì máa gàba lé wa lórí nílẹ̀ bàbá wa a ò lè gbà ọmọ ọkọ ni wá a ò lè fi àyè yẹn sílẹ̀ òun la ṣe ń pàrọwà sí bàbá wa Gani Adams òun la ṣe ń pàrọwà sí bàbá wa Sunday Májàsọ́lá Ìgbòho Òòṣà pé kí wọ́n jọ̀wọ́ kí wọ́n fọwọ́sowọ́pọ̀ àsìkò ìjà kọ́rè láàrin ara wa sẹ́ àsìkò tí a gbọ́dọ̀ ṣera wa lóṣùṣù ọwọ̀ rèé àsìkò tá a gbọ́dọ̀ sọra wa di ìkan rèé sódà tí àwọn Fúlàní bá dé kí wọ́n bá wa lákọ torí wípé àwọn ni à ń wò níwájú àwọn ni à ń wò gẹ́gẹ́ bí àwọn olórí wa tí wọ́n bá pàṣẹ àwa tí a jẹ́ ọmọ àtẹ̀lé wọn akíkanjú bẹ nílẹ̀ Yorùbá agbára ń bẹ nílẹ̀ Oòduà mo máa ń sọ ni pé agbára tí Yorùbá ní ó jù ti Amẹ́ríkà lọ agbára tí Yorùbá ní kì í ṣẹgbẹ́ ti London agbára tí Yorùbá ní ó ní agbára púpọ̀ jù fún àpẹẹrẹ òyìnbó á ṣe bulletproof agbèsára ṣùgbọ́n wọ́n á èèmù ọpọlọ ẹ̀ wọ́n á èèmù orí ẹ̀ wọ́n á ṣùtì ẹ̀ ikú apá Yorùbá máa ṣí aṣọ ọ̀lẹ̀ wọ́n á máa yìnbọn ìbọn ò ní wọlé agbára ń bẹ Ìbà Gani Adams bàbá wa Májàsọ́lá Ìgbòho Òòṣà ẹ dákun mo fi alálẹ̀ ilẹ̀ Yorùbá bẹ̀yìn ẹ dákun mo fi gbogbo àwọn òrìṣà tí ń bẹ nílẹ̀ Oòduà mo fi bẹ̀yìn mo fi gbogbo àwọn màìlẹ́kà tí ń bẹ nílẹ̀ Nàìjíríà nílẹ̀ Yorùbá mo fi bẹ̀yìn ẹ jẹ́ ká ṣera wa lóṣùṣù ọwọ́ ẹ dákun ẹ ṣàánú ẹ má gbé ti yín báyìí kẹ́ni gbé ti ká máa fara wa lẹ́sẹ̀ ẹ jọ̀ọ́ àsìkò yẹn kọ́ rèé ẹ jẹ́ ká ṣera wa lóṣùṣù ọwọ́ mo bẹ̀yìn bàbá ẹ jẹ́ ká máa wò nípò pé tí a bá kú kí ipò wo la fẹ́ fi àwọn ọmọ wa sí ṣé inú ẹrú Fúlàní la fẹ́ fi wọ́n sí ṣé inú ẹrú Fúlàní la fẹ́ fi wọ́n sí ẹ ṣàánú ẹ mẹ́jẹ̀ ká yó kò bàjẹ́ lórí alára kò bàjẹ́ lórí ajérò alára ènìyàn ni ó ṣe dáadáa nígbà tirẹ̀ la ṣe ń sọ ajérò ènìyàn ni ó ṣe dáadáa nígbà tirẹ̀ la ṣe ń sọ
ọ̀rọ̀gùn ilé àga ọ̀rọ̀gùn àga òun náà ènìyàn ni ó ṣe tiẹ̀ dáadáa la fi ń sọ̀rọ̀ rẹ̀. Ẹ dákun ẹ jọ̀wọ́ ẹ jẹ́ àṣẹra wa lóṣùṣù ọwọ́. Ohun tí a gbé dání yìí a nídìí support ara wa. Yorùbá nation tá a gbé dání yìí torí pé àwa ọmọ yín a ò gbà mọ́, a ò ṣẹ́rú Fúlàní mọ́, àti yarí. Àwa ò ṣe mọ́. Ẹ má bìlí pé a fẹ́ padà sẹ́yìn, ẹ má bìlí pé a fẹ́ sọ̀jọ́, ẹ má bìlí pé a fẹ́ dúró sí abẹ́ àwọn Fúlàní. A ò ṣe mọ́, àti kúrò lábẹ́ wọn. Bẹ́ẹ̀ ṣe máa fi ọ̀já gbà wá, bẹ́ẹ̀ ṣe máa fi ọ̀já pọ̀ wá, tí ẹsẹ̀ wo ò ní máa fi wọ́ nílẹ̀, òun nìkan ló kù tá à ń bẹ̀ yín fún. Bí ẹ ṣe máa pàṣẹ tá a máa wo ẹ̀yìn tá a máa rí ẹ̀yìn méjèèjì lẹ́yìn wa, òun là ń bẹ̀ yín fún. Bá a ṣe máa wo wájú tá a máa rẹ́yìn méjèèjì níwájú wa, òun là ń bẹ̀ yín fún. Ẹ jọ̀ọ́ bàbá wa Sunday Igboho, ẹ jọ̀ọ́ bàbá wa Gani Adams, ẹ jọ̀ọ́ ẹ jẹ́ àṣẹrẹ wa lóṣùṣù ọwọ́. Torí ikọ́ pọwọ́pọ̀ wọ́n mọ́lé o, ikọ́ pọwọ́pọ̀ wọ́n mọ́lé. Ẹ dákun ẹ jẹ́ ká pọwọ́pọ̀, ẹ já fọwọ́sowọ́pọ̀. Torí pé Yorùbá nation no going back ni bàbá wa Sunday Igboho. Bẹ́ẹ̀ ṣe ń sọ fún wa pé no going back náà làwa ọmọ yín sọ fún yín pé a ò padà sẹ́yìn mọ́. Ìbà Gani Adams bẹ́ẹ̀ ṣe sọ pé ibi tí Yorùbá bá kọjú sí ibẹ̀ lẹ kọjú sí. À ń wò yín náà níwájú pé ká máa rí yín wájú. Ẹ jọ̀ọ́ ẹ má padà sẹ́yìn, ẹ má bọ́ sábẹ́ àwọn olóṣèlú. Èmi mi sọ pé wà lábẹ́ wọn o bàbá ààrẹ Gani Adams, mi sọ pé wà lábẹ́ wọn bàbá o, bẹ̀tẹ̀ má fún wọn láàyè. Yorùbá nation ní kẹ́ jẹ́ ká máa sọ lójoojúmọ́, ní kẹ́ jẹ́ ká máa ṣanko sí. Ẹ jọ̀ọ́